kwara emi abera ni megia ya ye kwame urumena no sari me ono na megia do ya ye kwame ukina ne balwe ukyo Nobody mani mo meno mo Iya bie ya la degote mani wi yo ba me o yan be ni megia ya ye kwame urumena no sari me ono na ai megia do ya ye kwame uzo we na kwame mo we no mami ya o ha ono na no rido amu yo nu yenye do ukine balebe ukyo Nobody mani mo meno mo Iya bie ya la degote ukibanu wene commissioner agbo wezero no bi do yekeme honorable commissioner akobege wedo uwu agayi mayewa segbe aye o agbo wezero no bi do yekeme ela mota mamewe asra o kan emi owo anafia no kan saba mi no wani ọmọ le fiane abe aya iwo yegbe ano na grase ni mena ye weknya no de ma twa gbo weze no bi do yekeme ukyo Nobody mani mo meno mo ama Iya bie ya la degote abugi o chi ego sasa eme no bi pin number o ha du abomu ego sasa eme no bi pin number o baba akobe wedo eri mi na se umenwa wedo afi oba wedia be se nu na gbo mana wi yo bona ro pa yo boya si ajobo mu mege no para JP ibi ajo ya wedo abugi o baba re umen wedo ora o ipawo same no bi asa mota aike okwa nwani me no bi je me ulago da ore ero we epinya pe epin agbere ni neru bido ore do so o sa o me se we no bi dogi awere ade ajo le pe lagbon era pa yan bi ma be lo era bi yo pa ni ma mi ke na do awa emi le pe so so gidi kan one of Australand Jebi akọ̀wé ṣe mẹ́nu bí lábá o. Akọ̀wé ṣe mẹ́nu bí lábá. Akọ̀bẹ̀wẹ̀ dò ó. Wá ṣe wìdí bọ̀. Lórí èdè mẹ́wẹ̀ẹ́. Mẹ́wẹ̀ẹ́ dò ó bàbá o. Ẹlẹ́kì ọmọdé o. Oge otu ibi àwọn ọmọdé ya yìí mẹ́ o. Wese o baba bedo ya bedo Jombo bi abo me no bi asiri wa Isati miamia wa o bi abo me no bi asiri wa o Uwa modo uwa medo bi abo me no bi asiri wa Kendi wa shapsani Eba we no laga Ayo ni mo oko Ayo ni mo ayo ni mwe ga yo polo ọmọ mi la ya do we me filoge na destiny sarugwe me no bi ba kwa o destiny me ge no wo me obi awo kan no gbegun agbojo aborudo o ka me ka vi no bi ju agbe akobe yan wedo ka me ka vi no mo we akobe yan wedo Julius me no bi amadi Comrade Julius, even though you are mad, you chairman, every money, if I win a laga,
mami amawe baba kufe wedo lo ukyo Nobody money more menu mo. Iya mi yala de ote. lari o emi ro pa baba Peter man obi ogida ogbe so radio baby ko alama e okin ayo so e radio wa ye no to re atakan okeke na ya we se o emi ro pa ọjà mo ma we na mo ye mo mo me kwa oyo ago wedo osa ti me no bi ata osa motos isati mi ami elwe èmi o pa lọ́nà mi ayo ku mi ami o ku soju won mi ago wedo abuge ogbo Mrs. Betty Williams o isati nyamyawe ogbo no fi oku awebi Mrs. Betty Williams akobe nyawedo ukyo Nobody money more menu mo. ama o Iya mi yala de ote. yo me ayi ja to na be Ayo. ije oye me ije o ojú ẹgbẹ́ àbẹ̀ ikú ni mẹ́ríkù rẹ̀ dọ́wọ́ gbọ́ ìmárin ẹ̀ ọjọ́jọ́ ije oye me o ije me bàbá Francis uji n'obi ọlọ́tàn ọ̀nà àrẹwà n'ọ̀nyà uji technical bẹ́ẹ̀nà kí mọ́tò eré ọ̀gẹ̀ tẹlifíṣàn eré ọ̀gẹ̀ fíríjì yà á gbẹgbẹ́ èsì nìyà yà gbọ́ ká gbígbí àgànà yà dúpá ẹ wọ ìyàn mẹ́ni tó yà sí wọn sẹ́mi dọ̀lẹ̀bù mẹ́tẹ́tì mi ló mọ́ ní hu wọn bàbá adéyẹ ìwẹ̀ odò màrá ìdèyẹ rádùn mẹ́tì kí abẹ tó ọmọ bàbá ije dájú ọmọrúyìn lórí sí bọ̀nùrọ̀ ìtòlótò ọ̀dà fẹ́ Mrs. Osaji Edo nípa sọ bèbò ewa sẹ́nà bèbò náà ẹ̀ á kéré nọ́ọ̀sì wáyé tòtò Mr. Ojo mẹ́nọ̀rẹ́ tòlótò ije oye mẹ́ ije o Charlie Brown Osage Emperor akọ́bẹ̀rẹ̀ wẹ̀jọ bàbá Emperor Charlie Brown Osage owó ẹ̀rámọ́rọ́ ẹ̀sàmà akọ́bẹ̀rẹ̀ wẹ̀jọ torí no base Dr. Awuja nobi go da o obi pamọ́ panu selu sọ́wọ́ sọ Dr. Mondo Sayande màmá wẹ̀ akọ́bẹ̀rẹ̀ wẹ̀jọ bàbá ije mẹ́ ige tún wẹ̀ o elórí mẹ́lòmí jáde Peter nobi ogida kí o tún ẹ́ ti mẹ́gìmẹ́ o ije mẹ́ o. ẹ̀yin kẹtọ̀ nílà mẹ́ o bá bá nànà nà ọ̀gá mọ́ bá wẹ̀rí kì í ẹ̀jọba ọ̀sán láyọ̀ rẹ̀ tó yà ìwọ̀n bó nẹ̀wú ìjẹ́ mẹ́ o wá sí pé mẹ́ ìhà lè rí o wá ìjẹ́ mẹ́ ìwọ̀n ẹ̀nà mẹ́ nẹ̀wú ìjẹ́ mẹ́ àṣẹ péré ìhà lè rí o àṣẹ péré ìwọ̀n bó nẹ̀wú ìjẹ́ mẹ́ àdúgbò bàbá náyà yẹ ọmọ òjì rẹ̀ igi ọdún wà ó Clement mẹ́ lórí ẹkùn gbà wà mẹ́ ìjẹ́ mẹ́. Iringan nebo me o isaba mi ami wa lo pa wa ya wa se ije me o
me o. Ije me. Ikuni me ikura dogo ko ima sabo. Ojojo no na. Eyin amagi sati he. Beni me ya kwa ya o. Ije me. Ikunu gba na bwe da me. Wa se gbekele digare le yo gba.